ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu àlùfáà wa àgbà ìmáàmù àgbà fún gbogbo Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ ṣẹ́jú kan náà ká wá gbọ́ ìmọ̀ràn nígbẹ̀yìn rẹ̀. Allah khudhi bi yadi wa tadarakani wa anta abi. Tí àpẹ́ tí wọ́n bá ń ṣe kíní àti wọ́n mú bàdúrì sí níṣe ìwọ máa gbé ó kàn máa náwó gbogbo owó tó ń ná yẹn ò náwó sì di ẹbọ ni. Sókè àdáadáa torí pé káṣọ tó o mọ̀ tún máa ń tó sọ ni àáfàá tó ń bẹ̀rù yẹ kó o bá etí àáfàá yìí kó o kù ní burúkú ẹ̀ṣẹ̀ kámísì òsì kó olórí àáfàá yìí torí pé tí wílé lè yá Rasulullah ànábì Muhammad o ànábì Muhammad o ànábì o kúlì bí ẹ̀dì mọ́wọ́ mi lóòké fàmí lóòké fún mi náà ilé náà kọ́kọ́ ṣàfihàn tó bá bá ń ṣe wàtàdá àrákàlẹ̀ mi ní owó síjú àánúwò mi síjú àánúwò mi wà á ń tà á bì ìwọ àmẹ́pàá mọ̀ sí ní bàbá àbí tí kò parọ́ mọ́ nàbì tí kò parọ́ mọ́ lọ́hùn tí kò yẹ ká gbá ìtí àbá yìí torí bẹ́ẹ̀ gbọ́ ọwọ́ tó ń lọ́wọ́ sí òun ló fà á sórí tó bá ti wà lọ́dọ̀ àwọn alásìkiri ìsọnù àwọn alásìkiri gidi wà o ṣùgbọ́n àwọn alásìkiri ìsọnù tó bá ti wà lọ́dọ̀ wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n ń mè lọ tí wọ́n ń mè bọ̀ wò ó bẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń gún ní ògbà tọ́lọ̀ fẹ́ mu. bàbá wa ìmáàmù àgbà ẹ kúṣẹ́ ṣẹ́rí ìmọ̀ràn yìí ìmọ̀ràn tí máa ń dà lúrú ni o wáàsí yìí wáàsí tí máa ń bàlú jẹ́ tí máa ń balẹ̀ jẹ́ ni kí nìdí ṣẹ́rí inú àwọn tí ń bẹ lọ́dọ̀ yín ọpọlọ ẹlòmíì ò gbọ́n tẹ́ sọ yé o òun rò bí pé bí tán bá ti kọrin kó máa jà ni bó bá wá jà bí wọ́n bá wá bí àwa ní wáàsí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni ẹ̀yin náà ẹ wò ó ṣe rí ẹ máa ṣe wáàsí yín bí ẹni tó gba dókítọ̀ rẹ̀ pẹ̀lú ìmọ̀ ẹ máa ṣe wáàsí yín bí ẹni tó gba dókítọ̀ pẹ̀lú pálí kí ni ìdí ni pé tí a bá wá wo súrátù Nìsáì àyà 64 ńgbà tá Nábì kú tán yẹn nífa sallallahu alayhi wa sallam ọkùnrin kan wá sẹlọ́n gbogbo ẹ̀ ló wá padà ibi sàárẹ̀ Ànábì ló lọ táwọn èèyàn sì kọ̀ǹfà ẹ̀ lọ léwo tafsiru Ibn Kathir Ànábì tó láti béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ Ànábì tó ju ká béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ lọ́bi nínú ọlá tó lọ sí fún Ànábì sallallahu alayhi wa sallam bá a bá lè béèrè nǹkan lọ́wọ́ Ànábì ó yẹ ká fàṣàlátù rẹ̀ lẹ̀ kó tiẹ̀ ọtí kó ti kùnú àdúrà tá à ń ṣe fún kílódé àdúrà tá à ń ṣe fún àṣàlátù tá à ń ṣe fún àánà tó fi ń ní nǹkan ni àfikà sàlátù fún Ànábì lásán àti béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ torí kò sí bá a ṣe ṣe fún Ànábì ni man salla alayya marra sallallahu alayhi ashara bẹ́ẹ̀ yà bá sàlátù kan fẹ́mi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam mẹ́wàá lọ́wọ́ dà padà fẹ́ ni mu sókè yẹn wá kọrú orin tẹ́ wá sọ wá ní kó dìṣẹ́ kó dì kúkú bó bá dìṣẹ́ bó bá dì kúkú àwọn wáàsí yìí yóò dà lú yóò dà lérú ẹ ṣe wáàsí bí onímímọ̀ ẹ má ṣe wáàsí bí aláìmọ̀kan nígbà tẹ́yìn odidi dókítà ń ṣerú wáàsí kílẹ̀ àwa ọmọ kékèké kílẹ̀ àwa tá a ké ó jìnnà irú wáàsí wò lẹ́yìn fẹ́ káwa pass nígbà tẹ́yìn bá débi pé kó kúkúkú kó máa ná tán ìgbà táwa ó bá wa fi sọ tiwa bá a bá fẹ́ sọ ta fẹ́ tẹ̀lé aláìyín ìgbà tí ó bá fi dorí tiwa báwo bá sọ àrùn ní sáládà àbíkọ yìí ń bọ̀ lásọ̀ ẹ ṣe wáàsí yín pẹ̀lú pé dókítà yìí mo gbà pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi ẹ má ṣe wáàsí pé dókítà yìí mo gbà pẹ̀lú pé wọ́n ràn mí lọ́wọ́ ni káti ẹ̀ ní Ànábì nítòsí nínú ayé gan àmọ́ níràn lọ́wọ́ sọ́dọ̀ ara wa ṣé dókítọ̀rù tẹ ẹ gbà náà ẹbẹ́ yìí náà wá ràn lọ́wọ́ dọ́dọ̀ ẹnìkan kò ṣeé gbà láìsí pọ̀ lọ́lẹ́ sọ ọmọ lọ́dọ̀ ẹnìkan kò ṣeé gbà ká tó wá sọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam dókítọ̀ tẹ́yìn wa ẹnìkan ló fà yín síbẹ̀ ẹ bọ́ dandan ní kẹ́lẹ́ nìyẹn kódà bẹ́ẹ̀ kọ̀rẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ráìtì ẹnìyẹn gbọ́dọ̀ kọ̀rẹ́ẹ̀tì gbogbo correction tó bá dẹ̀ ṣe fún ilẹ̀ rẹ̀ gbọ́dọ̀ follow so gbogbo correction kódà kó jẹ́ pé ráìtì nínú tẹ́kọ̀ tó bá rí báyìí ni ẹ ṣe lò bẹ́ẹ̀ lẹ sì gbọ́dọ̀ ṣe lò ẹ dákun ẹ ṣe wáàsí tí ó múlu tòrò ẹ ṣe wáàsí tí ó múlu dùn gbogbo bẹ́ẹ̀ ṣe tu yìí náà tá à ń bá ṣe wò yìí náà kì í ṣe ti ń wí nìyẹn kì í ṣe ti ń wí nìyẹn so àwa ń bẹ̀ yín ẹ dákun torí Ọlọ́run kì í ṣe ẹbọ ní ká kọrú orin yẹn kì í ṣe ẹbọ ẹ dákun gbogbo orúfà tí wà yìí kọlẹ̀ nídìí ó ní ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ ṣe bí eégún lọ́ba níkà ìlú yín ló ti sí fìlà lórí èèyàn nísìn àárí fatiwa yín gbogbo àwọn òrò yẹn ẹ bá wa pàṣẹ fatiwa iṣẹ́ tẹ́ ẹ bá ṣe mẹ́ẹ̀ẹ́ gangan níṣẹ́ ilé là á ti ń kẹsọ́ òde ẹ kàn má mọ ju fatiwa tí ojú yín ò tó tí ẹ rí tí mọ yín ò tó ẹ má mọ dá sí. o assalamu alaikum warahmatullahi wabarakatuh jàre.
anda ẹ máa gba wọn lójú ẹ dákun tó ìtọ́ lọ́wọ́ ẹ dákun ṣe sùúrù tó ìtọ́ lọ́wọ́ ìjókòó ẹ̀ka àdéhùn yìí ṣe ìjókòó lè kú kìí sì jókòó lẹ́ẹ̀ tá a ti ń tábùkù èèyàn ìjókòó lẹ́ àdúkèrè ní ìjókòó lẹ́ mímọ̀ ni àmẹ́ni tọ́rọ̀ bá yé ó dáa kí wọ́n fi yé tó ti yé ọ̀tọ̀ ní khalifa ọ̀tọ̀ ní ìmáàmù ọ̀tọ̀ ní ìmáàmà ìyẹn lè jẹ́ ìmáàmù kó wọ́n sí ìmáàmù lára rẹ̀ ó sì dá àbáwá khalifa Adam ẹni bá ti ń fi yín àwọn tó bí yín àwọn kan wọ́n tàbùkù lù wọn ni ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀yin tàbùkù ẹbí ẹ má jẹ́ fi yín tàbùkù lù ẹ jẹ́ kí ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu yín kó jọ ọ̀rọ̀ tí Mọ̀lánà Sheikh Shazili bíkìrì tẹ́ ẹ máa ṣe kó jọ tí Mọ̀lánà Sheikh Shazili kó máa ní ládàbí nínú kó sì máa nítumọ̀ àbá tó sọ̀rọ̀ ọ̀rọ̀ òye ni ó dùn mí pé PhD holder ni bébí náà sì jẹ́ PhD holder mo sì kẹ́fí sí pé ṣé ó sì wọ́ọ̀fì kí wọ́n award rẹ̀ ní PhD torí Arabic ló ṣe kò sí Islamic studies pàtó wá ń ka orin tí wọ́n á rí pé yín tí ń wíwùn náà kò yé tó wá ní wọ́n tàdá araka ní kó ní bẹ́ẹ̀ bí orin wọ́n yẹ kékeré ó yẹ pé fílù làámúrì ni kèso tàdá araka ní wọ́n tàdá araki ní òsìbó orin jẹ́ pàtó ṣe Arabic with PhD tó wá tún wá gẹ́gẹ́ bí lórí mímbàrí èsáyé tó wá ní ó sì sí arákùnrin tó lóun jẹmọ́ ó ti fi escape route kalẹ̀ ó ní àwọn àkánsí síkìrì tó dá àwọn kọ́ni ń bá wí o tó wá ní pé bí àwọn ni ó wàá gbà yọ ẹni tí ò bá ti jú ẹni kó tó sọ̀rọ̀ kò dá kéèyàn náà ti jú òun náà torí ó láwọn tá à ń tijú mọ́ lára lÓgbómọ̀ṣọ́ ó sì kàn ń jò níyì tí mo sì lògbómọ̀ṣọ́ ìfúnlé sí kó padà apologize publicly wọ́n ní dàgbà bá bẹ̀rẹ̀ kí bí wọ́n ṣe á fi o àníjà mọ́ o ó tún wá tọ́jà míì ó tún wá ní o tún bẹ̀bẹ̀ já fún ọ lésì rẹ̀ ìmáàmù èyí sẹnu wótòwótò òun ẹkùnrin lọ́rùn ẹni ó bá ti gba PhD kìí jábọ́ kìí loose ó gbọ́dọ̀ wà guided ó gbọ́dọ̀ wà restricted tó ń tó bá sọ ń tó bá sì sọ ó gbọ́dọ̀ ní reference ẹ̀ẹ́kàn yanu rẹ̀ ó máa wá expose ignorance ara rẹ̀ ọmọ yà wò pé are you a PhD holder ó ti wá PhD tí ó gbà wọn ó ń ṣe mí lè mọ̀ ṣé Arabic ló fi kọ́ ní àbẹ́ èbó nínú owó ọ̀fìn lárúbáwá kọ́ ní tí ò wáyé ń bẹ̀ ni pé nínú adab wọ́n ń pe kíní kan ní mustalahat nínú nakudu mufradat nínú táwọn fi criticize our alfaz wọ́n tàwọn kan ní istilahat tí wọ́n bá lò nínú ìmọ̀ kan tán bá lò nínú ìmọ̀ mi ọ̀tọ̀ ní tí ó bí ṣé o nasiru kabara ọ́fíìsì láti àwùjọ òbí kọrin ó ní nahnu harfun fahakum mọ́mọ́ ṣe ìtàmí fatihina àwọn kasirina àwọn tẹ́lifíná ó bá lọ fẹ́ tún ní fatiha náhù yóò yí ọ lọ́wọ́ ó bá lọ fẹ́ tún ní kasiru náhù yóò yí ọ lọ́wọ́ ó bá lọ fẹ́ tún ní dámù náhù yóò yí ọ lọ́wọ́ ó gbọ́dọ̀ lè mọ kí ní àwọn ìsìláhàtù sùfíyà. lọ́wọ́ sí ilé náà yóò ṣe níbi lórí. ìkànsí ó ní kó tó lè tako àwọn ni ya Rasulullahi khudh bi yadi lè mọ kí náà ń pè ní kí ni túmọ̀ àkádà ní èdè Lárúbáwá ọ̀nà mélòó ni wọ́n ń gbàgbó tó bá ní àkádà hu ọ̀tọ̀ tó bá ní àkádà alayhi ọ̀tọ̀ tó bá ní àkádà bi yadihi ọ̀tọ̀ fúnlọ́kùnlọ́ ó wá ní wọ́n tàdára kí ní kò ó wá ní ẹ ṣe ìdásù ẹ wá ṣàánú mi o ṣé ṣàánú mi tàdára kí ní èmi ò ní tún fún ọ padà lọ sí PhD thesis rẹ lọ tún wò ṣẹlẹ̀ tún mú jíjù rẹ gbé ọ̀rọ̀ ìmọ̀ ní tí o bá yí ọ mo challenge rẹ PhD holder ní ọ PhD holder lèmi náà Arabic ló ṣe Arabic lèmi náà ṣe tó bá jó òyìnbó ni dájọ tẹsí tó bá jó òyìnbó ni dájọ tẹsí wọ́n ní wà á ń tàbí wọ́n ní torí pé ìrẹ́ni bàbá mi ò náà kéwò yé àlàábù nínú èdè Lárúbáwá aṣáájú náà ń pè ní bílẹ̀ dàgbàgbọ́ ni ó jẹ́ bàbá tí wọ́n náà ń tàbí òtúmọ̀ pé ọ̀rọ̀ bí mi tí wọ́n tó bá ń tà wáálì dí ó túmọ̀ pé ìwọ ló bí mi gẹ́gẹ́ nù àmọ́ ń tàbí kẹsì bàbá pé bàbá mi àmọ́dàgùn torí tọ́ lọ́hùn eré ìmọ̀ ọmọ tó wà dákun má máa wúwo tòrò tó mọ́ ṣùgbọ́n tó wì bí ò bá yí ọ má takò ọ̀rọ̀ wa àwọn táwọn wò
lè mọ ọ lára láti sẹ́nu kù báyìí àwọn tọ́wọ́ tún tẹ̀síwájú ṣùgbọ́n alífù kọ́ ẹ̀dà ìdìgbà yìí tó bá gbàdé kò ní tọrọ ọ̀rọ̀ ẹ̀dá. Náà a rí orin kan tí àwọn èèyàn tí wọ́n ń tọwọ́ bọ̀ káàkiri, àwọn orin àbáláyé tí gbogbo olúwa yìí náà báláyé ni. Àfáà tí wọ́n kọ Maulana Sheikh Muhammad Nasir Al-Kabari As-San'aji Allahu ta'ala anhu. bí Allahu alim ọlọ́ba àṣàlẹ́kùn kẹwọn. Àwọn rí tí ìmáàmù kan lórí mímbàrí rẹ̀, àbí ká sọ pé yábì kan láti pé tí ó fẹ́ tọwọ́ borí yẹn lọ́nà tí ò dáa. Kódà ó ń sọ fáwọn èèyàn pé tẹ́ bá rí àfáà tí ń kọ́ tán tó ń lu bàndírì sí ẹgbà lẹ́nu. Àwa rí pé kò yé ìmáàmù náà, ìtumọ̀ orin ẹni ò yé. Àmọ́ ó dùn wá wípé àwọn tí wọ́n fún wọn ní PhD, orí ìmáàmù náà ó ní PhD lọ́wọ́, bí wọ́n ṣe ń gbà kò yé wa. Ìránṣẹ́ tó bá ní PhD lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé takhassusu ẹ̀ bil-lugha arabiyya ni, takhassusu ẹ̀ fil-lugha arabiyya ni, ní Lárúbáwá kìí ṣe àwọn olódo ni wọ́n máa ń lọ bẹ̀. Àwọn tí mímọ̀ tí wọ́n serious kìí ṣe àwọn ọ̀lẹ, linguistic kìí ṣe àwọn ọ̀lẹ ló ń ṣe. Àwọn tí wọ́n serious, àwọn alágbára, àwọn tí wọ́n mọ tí wọ́n ṣe tí wọ́n ní làákàyè ni wọ́n máa ń ṣe lugha arabiyya, kìí ṣe pé èèyàn kan kàn wá fò lọ́bẹ̀ láà. So ẹni tó bá ní PhD ẹ̀ tó yẹ sí pé takhassusu ẹ̀ fi lugha arabiyya ni, tí ò wá lè ṣe tahlilu orin ya Rasulallah khudh biyadi wa tadarakini fa'anta bi. Ya Rasulallah khudh biyadi wa tadarakini fa'anta bi. Anta ya Mukhtaru mustanadi wa ilayka al-yawma munqalabi. Anta ya Mukhtar musanadi wa ilayka al-yawma munqalabi. Adai anni walidukum fasataridu namuntasabi. Adai anni walidukum fasatariduna muntasabi. Orin náà gbádà fáwí ó ní orin tó ti kó sínú ẹbọ ni, orin ẹlẹ́bọ ni, orin tí ò dá ni. Àwọn kankan ń bẹ tẹ́ àbá ń wò tí a kàn máa ń ṣàmójútó ẹ̀rọ òwe eléyìí ò mọ̀ tí ó rí. Bọ̀ tí mọ́mù odidi ìlú tó bọ́ sórí mímbàrí àbí tó wà níwájú àwọn èèyàn tí wọ́n ń lẹ àwọn ẹni Ọlọ́run ní òkú tí ò dá. Àfáà wa bàbá tí wọ́n kọrin yìí wọ́n ṣeré débẹ̀, wallahi ìkọ̀wé kọ̀ọ̀kan náà kọ kìí ṣe ìkọ̀wé kọ̀ọ̀kan náà kọ. Orin adib al-allama, orin al-allama rí tán bá lo sífà al-allama fún yàn wípé ẹni tó ní mímọ̀ parí. Nítorí lè mọ̀ Mọ̀lánà Sheikh Adam tí wọ́n gbé tíra wọn pé Sheikh Nasir Kabara ọya ìwọ náà kọ nǹkan síbí alìsìláàmù fi Nàìjíríà, ọ̀rọ̀ wà ń bẹ̀rẹ̀ sáàmù Nàìjíríà mọ́múdání tí wọ́n bá mọ̀ wọn, ẹni tó bá mọ̀ kìtàbà bàbá náà yóò mọ̀ pé àwọn lè kọjá nínú mímọ̀. Orin tí wọ́n sì kọ wọn kọ́pẹ̀ láì mọ̀ kan ẹni, kódà àwọn tí wọ́n tún ju àwa lọ tí wọ́n bá gbá orin yẹn mú tó bá ṣe ní tahlilan balagiyya ni àwọn tahlilan adabiyya ni, àbí wọ́n ṣe wasfu orin náà, èyí mọ̀ yí pé àwọn bàbá tó kọ́ mímọ̀ ni wọ́n fi kọ́. Ṣé nítorí wọ́n ní ya Rasulallah àìdúró kí ó dáadáa tí ò yé mọ́mù yẹn òun làwọ́ wà fi yé sí. Ya Rasulallah wọ́n ní ya Rasulallah apòwò òjíṣẹ́ Ọlọ́run. Ya Rasulallah bọ́kọ̀ ní lámàká apòwò òjíṣẹ́ Ọlọ́run. khudh biyadi
وتداركني فأنت أبي. kò sí ló dàrú mọ́ mọ́mú yìí lọ́wọ́ ju khuzibiyedi àti wà anta habi ìwọ ni bàbá mi ní tó dàrú mọ́ lọ́wọ́ ni ìwọ ànábì gbá mi lọ́wọ́ mú kò mọ almana kò mọ farku tí ń bẹ láàrin almana alhakiki walmana almajazi kéèyàn yá ọ̀rọ̀ lò lọ́dọ̀ àwọn oníbàlágà kó ṣe majaz kò mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin ẹ̀. الشيخ الناصر الكبري لا تعني أن رسول الله صلى الله عليه وسلم kìí ṣe tí wọ́n gbà lérò gẹ́gẹ́ ní pé bàbá biological father rẹ̀ gẹ́gẹ́ ní ànábì ó ní ya Rasulullah mú gbogbo òjíṣẹ́ Ọlọ́run. يا رسول الله خذ بيدي. khudh biyadi mú mi lọ́wọ́ dání tí ó rò wípé alman al-hakiki ló wí ni òun ò gbé ẹni tó ti kú ànábì tó ti kú tí wọ́n rò pa ànábì ti kú ni ànábì ò kú. Ọlọ́run ní inna Allaha wa malaikatahu yusalluna ala النبي. èmi àtàwọn màláíkà à ń ṣe àsàlátù fànẹ́bì tí ó mọ̀ yí bí àsàlátù Ọlọ́run yusalluna istimrar wa tajaddud ni nǹkan tí ò ní dákẹ́ Ọlọ́run tó dá nẹ́bì ni ló sọ wípé yusalluna ala nẹ́bì ṣọ́lọ́run gan ṣe bọ́ fún rẹ̀ ni kìí ṣe pé ó nífẹ̀ẹ́ ànẹ́bì kìí ṣe pé ó nífẹ̀ẹ́ ànẹ́bì ni ó nífẹ̀ẹ́ ànẹ́bì ló ṣe ń ṣe àsàlátù fànẹ́bì ó ní ìfẹ́ tó ní agbára ìsìnmọ́ràn wọ́n tẹ̀jádù nǹkan yóò máa lọ gbére ni ó tún kò tó wá dáa ṣe wọ́n wá ní ya ayyuhal ladhina amanu صلوا عليه وسلموا تسليما. ó yẹ ilé ẹ̀ tún bá mi ṣàṣàlátù fún títí tó fi kàn ṣe pé bà tí ànẹ́bì bẹ láyé nìkan ìgbà tá ànẹ́bì tún ti kú hatta yawmal qiyamah ọjọ́ ìbílẹ̀ àgbàmọ̀ fìdí láàmà ìṣàṣàlátù fún ànẹ́bì ẹni tí wọ́n rò pé ó ti kú tí ṣé nẹ́sì sọ pé khudh biyadi ṣé ó rò wípé alman al-hakiki òun náà ní kó di ọwọ́ rẹ̀ mú tó bá ti wá jẹ́ ẹ̀ náà tó bá já sí pé mọ́nà àkíkí ọwọ́ ànẹ́bì ló fẹ́ kó di mú kí lọ́lọ́run pa ànẹ́bì al-mushaffa ash-shafi' ànẹ́bì kan ní ó ṣe pé gbogbo wa ni so ṣé òun Nasiru Kabara ń kọ orin tashfi' ni láti wá ìṣìpẹ̀ lọ́dọ̀ ànẹ́bì lọ́sọ́dọ̀ Ọlọ́run ó fi ní wátàdárákìní fa'anta àbí wátàdárákìní mú mi lépa bá Ọlọ́run gbogbo jẹ́ kí fi mímọ̀ Ọlọ́run jẹ́ kí ń dọ́lọ́run mọ̀ fa'anta àbí torí ìwọ ni wà nípò bàbá bimathabati alwalid bimathabati alabi kẹ́límọ̀ in tí ó wá yé ìmámù yìí náà ni wípé هناك الفرق بين الأب والوالد tí wọ́n bá lo gbólóhùn al-abu fún yàn pé bàbá kò túmọ̀ sí pé biological father bọ̀ tó bá sọ pé wálídù bàbá rẹ̀ gẹ́gẹ́ nìyẹn kò mọ̀ pé àfáà tó kọ orin yìí bàbá tó ní mímọ̀ tó yá sí pé àdíbù hùwà nínú àwọn tó nà ṣára mímọ̀ sí garbu afrikiya yìí nínú wọn ni Sheikh Nasiru Kabara wa that's pé tíra tí wọ́n ṣe ó lé ní mi'atan ó lé ní 200 tíra tí wọ́n ṣe ó lé ní 200 tí ó ń ṣe tíra kékeré àwọn tíra àdàbíyà ń bẹ́ẹ̀ àwọn tíra that's pé tíra tàríkhíyà ń bẹ́ẹ̀ ẹgbẹ́ tí tó bá dáwà báyẹn mọ̀ ó mọ̀ ìpé kìí ṣe àlásán kìí sì ṣolódo àti pé tí èèyàn bá fẹ́ kọ̀rẹ́tì nǹkan tí ò yí ọ ojú pé mi tún fi wo kíní yìí ní kìí ṣe pé wọ́n sọ wípé àáfàá náà ó kó sínú ẹbọ àáfàá náà téèyàn bá kà tó tún lu bàndíìsì tó tún jó ẹgbà lẹ́nu sọnù wàláhì àìmọ̀kan ló ń dáhùn tọ̀hún láàmú tó bá sọ bẹ́ẹ̀ àìmọ̀kan àlàábù bàbá àlùwálìdù bàbá làwọn méjì lẹ́kìn ìkan wà àkùwá ó lágbára jù kan lọ èwo ló wà àkùwá sọ̀rọ̀ tí mo sọ ń sè àlùwálìd kí ni mo pè àlùwálìd
àmọ́ abu tó bá sọ pé abu kò túmọ̀ sí pé bàbá biological father rí bàbá tó bí gangan wọ́n tó bá ní wálí tó bá sọ pé wálídù mi ni ìtumọ̀ ẹ̀ ní pé bàbá tó bí gangan ni wọ́n ń lo kẹ́límà wálídù fún. àmọ́ tó bá lo kẹ́límà gbogbo àwọn kíní ló ní istishhadi min al-kitabi wa sunnah ó ní àwọn ẹ̀rí oríṣiríṣi lẹ́gbẹ̀ẹ́ àlè máa mú wa àmọ́ mi ìfẹ́ kíkiri ìgbò ẹ̀yìn náà ẹlọ gbáre sáṣẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kíw al-abu òun ni kí ẹ̀yà gbólóhùn ló pé bàbá mi ni ìtumọ̀ ní pé ó wà nípò bàbá so ìtumọ̀ tí ò yé ìmámù yìí nínú orin yìí òun la fi yé yẹn obìnrin ibi tó ti wá mọ̀ ní pé ó ní ìwọ̀n ní wọlé tẹ̀lé Anta ya Mukhtari Mustanadi. ya Mukhtaru má bá kí ó jẹ́ Anta ya Mukhtari Mustanadi wa ilayka al-yawma munqalabi. Anta ya Mukhtaru mú pinwẹ́ ní ẹ̀ṣà ẹni tọ́lọ̀ ń dáyọ nínú ẹ̀dá ìwà nẹ́bì ló pé ní Anta ya Mukhtaru Anta ya Mukhtari Mustanadi ìwọ ni ẹni tí mo ń gbàgbára lọ́dọ̀ ẹ̀ tọ́lọ̀ nẹ́bì tó lẹ́ni tí ẹ̀ ń gbàgbára lára ẹ̀ ọ̀gá nínú ẹ̀dá tọ́lọ̀ ń dá ní nakibul makhluqat aṣíwájú gbogbo ẹ̀dá èyàn ò lè jẹ́ aṣíwájú lásán jíjẹ́ aṣíwájú rẹ̀ yóò ní àkàndá ẹ̀dá ní ó jẹ́ gbogbo nǹkan ní wàrà rẹ̀ gbígbàgbà wàrà rẹ̀ gbogbo tí ẹ̀ fi ń jẹ́ èèyàn ńláńlá òun ní parí sára nẹ́bì ló fi ní Sheikh Nasir sọ pé Mustanadi ìwọ ni àtàrà ẹni mo ti ń gbàgbára wa ilayka al-yawma wa ilayka al-yawma munqalabi. tí n bá bọ̀ ọ̀dọ̀ ẹ̀ náà ní padà wá sí torí pé wọ́n mọ̀ pé ìwọ nìkan ló ní dẹ́ǹtì lọ́dọ̀ Ọlọ́run ìwọ nìkan ló láṣìṣe lọ́dọ̀ Ọlọ́run ìwọ nìkan lọ́lọ́run ò ní ṣèṣirò iṣẹ́ ṣùgbọ́n àwọn tó kù yìí àwọn aláṣàwá bẹ́ẹ̀ bí àbá náà ti máa ń sá bá ẹnu mi pé ẹ̀dàkùn ẹgbà mi lọ́dọ̀ bàrá ọ̀yà ẹ̀dàkùn ẹ̀ṣánú mi mo ṣẹ̀wọ́n ni ẹ̀dàkùn ẹ̀ ṣìpẹ̀ mi lọ́dọ̀ wọn àwọn ẹ̀dá náà máa ń ṣe láàrin ara wa ìwọ ọmọọmọ yìí náà máa ń ṣe òun náà lẹ́ni tó lọ sábà tó gbàgbé àwọn yìí wọ́n wà ń po bàbá fún ẹ kí ni wọ́n sọ pé ọmọ bàbá láyége ṣé aláàmù ló bí wa ni àwọn bàbá lágbàjì ṣé bàbá lágbàjì ló bí ẹ àwọn bàbá ní màsígbà sáwọn náà bí ẹ ni kì í sáwọn náà bí ẹ náà à ń lo kẹ́límà àbú à ń fi wọ́n sípò pé wọ́n tó ní bàbá fún yàn kò túmọ̀ sí pé ó pàdé nẹ́bì ní bàbá rẹ̀ ibi tó ti wá mọ̀ tí ó ti yí ọ dáadáa ni pé adẹ̀ẹ́ àní wàlídùkùmù. Adẹ̀ẹ́ àní wàlídùkùmù. Adẹ̀ẹ́ mò ń pè àpèmọ́ra tó bá ní ìdíà kí ẹ̀ pa àpèmọ́ra ni. Adẹ̀ẹ́ mo sọ pé àpèmọ́ra ni pé nǹkan tí yóò jẹ́lẹ̀ yẹn ń pè rẹ̀. Adẹ̀ẹ́ mò ń pè àpèmọ́ra àní wípé mi Muhammad Nasiru yìí o wàlídùkùmù ọmọ yìí ni mo jẹ́. Tí ẹ̀yàn bá dúpọ̀ àwọn ọjọ́ àgbàlagbà yóò ní láì ọmọ yìí ni mí ọmọ yìí ni mo jẹ́ tó túmọ̀ sí pé òun ló bí kò túmọ̀ sí pé òun ló bí fáàsá tàrídọ́nà múntàsábí torí pé ó ṣe é ṣe kẹ̀tẹ̀ yọnu sí kémi rẹ̀ bí mo ṣe ń ṣàfihàn ara mi sọ́dọ̀ yìí ó ṣe é ṣe kẹ̀ yọnu sí ta ni ò fẹ́ tan mọ́ èèyàn ńlá ta ni ò fẹ́ tan mọ́ ẹni Ọlọ́run tí ó fẹ́ pe rẹ̀ mọ́gbẹ́ kọ́tí ẹ̀pẹ̀ mímọ́ lágbájá ń pé lágbájá làfáà mi lágbájá ni bàbá mi àìmọ̀ iye ọmọ tí ò tiẹ̀ dá bàbá rẹ̀ mọ́mọ́ láti pé bàbá ń bàbá ló fi ṣe bàbá torí pé bàbá yẹn torí pé ni yẹn jẹ́ ńlá ó jẹ́ ni téèyàn fi ń ṣe bàbá ó jẹ́ ni téèyàn ń pe àpè mọ́ra dáadáa sọ́dọ̀ rẹ̀ ó jẹ́ níyàn bẹ́ẹ̀. so ìtumọ̀ orin yìí ní ṣókí tẹ́lómi nínú àwọn òdàbà tí wọ́n bá tún gbá orin yìí mọ́tá rẹ̀ ṣe tàlílù rẹ̀ fún ẹ yóò tún yàtọ̀ sí tèmi yìí tí wọ́n àìmọ̀ kan tó ń bẹ̀rẹ̀ láàmú yìí wọ́n tún fi yẹ pé bàbá tó kọrin yìí kìí ṣe kékeré
onímọ̀ ni Sheikh Nasir Sheikh Nasir wàláhì kìí ṣe ẹ̀yìn kiri nínú àwọn gbogbo àwọn tí wọ́n mú Islam wọ Nàìjíríà yìí onísúfì ni èmi tí mo jòkó yìí ọ̀rọ̀ kìíní kan ò lè mọ́rí pé kí n máa lọ záwíyà àbí kí n máa lọ mandiri ana mutasawwif onísúfì lèmi náà àti kékeré wa láti ń ṣe tasawwuf ṣòro ní kò sí nǹkan tí wàá sọ pé torí pé yìí tí wàá jáde ẹ wá ń takò tasawwuf tí wàá sọ pé àmì onísúfì ni mí ana sufiyun qadiriyun kàdìríyà mi ni so a lè mọ̀mọ̀ ṣe ó rí pé ṣe kàdàmù náà kàdìríyà ni wọ́n ó sì ní bá wọn níbi tí wọ́n ti ń jókòó rẹ̀ wọ́n ṣe záwíà ní markaz àbí wọ́n lu bàndírì ó ní ọjọ́ kan tó fi ṣe kí ní ọ̀nà tó ní kálukú ó fi ṣe tasawufu ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní kò papọ̀ so wọ́n lè expect báwọn ní ṣe ń ṣe lèmi ṣe fẹ́ ṣe tó bá wù mí mo lè jọyìn wọn tó bá wù mí mo lè ṣe bẹ́ẹ̀ mi ṣe ń ṣe tí ò bá ti mú ṣírkù dání ìṣẹ́bọ sọ́lọ́run tí ò bá ti mú dání ó lè tako mí mọ̀nà àǹtà àyìnà àǹtà fi àwòrán tániwọ́ lẹ́gbẹ̀ẹ́ ṣe Nasir Kabara tániwọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn oníṣúfì dásípé àwọn ni wọ́n pèpè sójú ọ̀nà tọlọ́run yìí àwọn ni wọ́n pèpè ọ̀pọ̀lọpọ̀ oníṣúfì nílẹ̀ Yorùbá yìí àwọn ni wọ́n mú Islam wọ ilẹ̀ Yorùbá lọ ka ìtàn dáadáa bí Islam ṣe wọlé Yorùbá lọ ka ìtàn dáadáa bí Islam ṣe lè wọlé Haúsá kódà ilẹ̀ Ìgbò gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ wa Nàìjíríà yìí àwọn tí wọ́n mú tasawufu wọbẹ̀ àwọn tí wọ́n mú Islam wọbẹ̀ gẹ́gẹ́ ká bá sọ tasawufu àwọn onísúfì ni kò sí sáráfì kan onísáráfì kan ò ní rẹ́kọ̀dù nígbé ó mú Islam wọbẹ̀ kan onísáráfì kan ò ní rẹ́kọ̀dù àwọn onísúfì ni wọ́n ní rẹ́kọ̀dù pé àwa la nàṣàrà Islam fi anha il-alam tí gbogbo àgbáláyé àwọn ni ṣùgbọ́n ni kí wọ́n lábùkù kan tẹ́ ìmọ̀ ìbìkan wọn kí lábùkù tó wà bí orin tó wà lọ́gbẹ́ orin tí ṣe Nasir Kabara ikọ̀ yìí orin tí ò dá ni ẹni tó bá ti kà ó ti kó sínú ṣírìkì ìwọ ló mọ ṣírìkù tó ń bá káàkiri àwa yìí mùsùlùmí ni wá mùsùlùmí gidi tá à ń sin náà inú Islam náà bí wá sí inú Islam náà láti ṣe kíni láàkú sí so ìwọ kan ló wà sọ fún wa pé orin kan dà orin kan ò dà orin àfi tí wò bá gbọ́ yé torí pé làákàyè ẹ kéré sí ẹni tó kọ́ ó wá ń bẹ̀rẹ̀ láàmú wo gbọ́ yé mi ò mọ al-majaz yàtọ̀ sí al-haqiqi ó mọ́ so ọlọ́wọ́lá báyìí bọ̀lára Sheikh Nasir Kabara lọ́ba ṣàlékún kẹwọn ọ̀rẹ́ wọn tó rọ̀rẹ́ ní àwọn àti Sheikh Adam ọ̀rẹ́ wọn tí Sheikh Adam náà ọlọ́ba ṣàlékún kẹ fún wọn gbogbo àwọn tí wọ́n jọrú wọn bẹ́ẹ̀ tí wọ́n kú sójú ọ̀nà tọ́lọ́hun tí wọ́n pèpè sójú ọ̀nà tọ́lọ́hun pẹ̀lú Islam pẹ̀lú al-kitab wa sunna kò sẹ́ni tó mọ al-kitab wa sunna tó tó àwọn oníṣúfì ìwọ́n tó kàdé sí kí wọ́n sọ pé ẹnìkan ẹni bídí àní ẹ̀ ń tara ẹ̀ àmà ní tó fẹ́ jẹ ló wá àwọn tí wọ́n ń tẹ̀ ẹ́ ni ẹ̀yà ẹ̀tún sọ ilé ìṣọ́ àwọn tọ́tẹ̀ ń tẹ̀ ẹ́ wọ́n padà yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀ kíni wọ́n ń tẹ̀ ẹ́ ní tó fẹ́ jẹ owó tí àwọn kíní kan tó fún ọ tó fi bàgbé ayé rẹ̀ jẹ́ tó wàá fi máa wá fẹnu ṣáàtà àwọn tí wọ́n ṣiṣẹ́ dáadáa lẹ̀ kódà ọmọ ẹgbẹ́ bá jẹ́ last born ní Sheikh Nasir Kabara wọ́n àbí ẹ̀rọ olè dó lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ last born ní níbi mímọ̀ mo pàdé ìkan ní Maka èmi àti Sheikh kọ́sìmù nílé márùn a pàdé Maka ọmọ Sheikh Nasir Kabara mímọ̀ kún ara ẹ̀ ní bámbám that's pé wọ́n kú lójú ọ̀nà at-ta'lim wa ta'allum ní last born láwọn tó jẹ́ ọmọ wọn ṣùkà tó wá sọ àwọn àgbàgbà wọn so ẹjẹ́ máa farabalẹ̀ kò ní ṣe gbogbo iná ìṣe wọ́n wọ̀nà yìí kò délé Haúsá o ìwé ìṣe wọ́n wọ̀nà tẹ́ ń ṣátà iṣẹ́ àwọn bàbá nílẹ̀ Yorùbá yìí kò délé Haúsá o àwọn yẹn wọ́n ń ṣe kíní o wọ́n ń ṣe kíní kọjá kíní o tí ìbára bọ́lọ́run ṣàánú Sheikh Adam ni o ẹgbẹ́ gbé ṣubú Ọlọ́run ní ẹ̀rí gbé ṣubú ni orí Ọlọ́run àkàndẹ́ èèyàn lòun ni ṣùgbọ́n wọ́n lábẹ́ gbogbo àwọn báyìí kọ́lọ̀ bá kẹ́ wọn Ọlọ́run jẹ́ àlùbáríkà àwọn ọ̀nà gbogbo wa Allah subhanahu wa ta'ala rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi